ẹ ṣeun gan. Yorùbá World Congress tí Ọlọ́run bá fi ọwọ́ sí tí a dá sílẹ̀ ní ọdún tí ó kọjá lọ́hùn. Ní abẹ́ olóòtú olùdarí ẹgbẹ́ Professor Banji Akíntóyè, nígbà tí a dá sílẹ̀ ní ilẹ̀ Yorùbá wa lọ́hùn, ibẹ̀ ni àwa tí a wà ń bí wọ́n fi gbé mi ní wọ́n fi ní pé kí n lọ sí ilé láti lọ bá wọn sọ̀rọ̀. Wọ́n dẹ̀ fún wa ní àṣẹ wípé kí a wá dá Yorùbá World Congress sílẹ̀ ní UK and Europe bí. Our aim and objective wa a máa sọ bí ètò ìṣe ń lọ, but ètò jùlọ níbẹ̀ ni wípé a dúró fún wípé kí Yorùbá kí ó dá dúró. Kò sí ohun méjì ju pé kí Yorùbá kí a ní òmìnira ara wa, kí a dá wà, nítorí pé ohun méjì ló define nation: ilẹ̀ àti èdè, orílẹ̀-èdè. Ilẹ̀ tá ń gbé táwọn baba ńlá bàbá wa ti wà, tó jẹ́ pé ta bá sọ wípé ńbo ni Odùduwà wà, ńbo ni Ọ̀rúnmìlà wà, ńbo ni Ògún wà, a máa ní Irè ni, ńbo ni ìwòǹgò Èṣù, a máa ní Ìjẹ̀lú, ńbo ni Ọ̀ṣun wà, a torí orí ilẹ̀ ni àti èdè wa tí a dẹ̀ ń sọ yìí. Mo tó ń pè ní orílẹ̀-èdè nìyẹn. Nàìjíríà ò kì í ṣe orílẹ̀-èdè. Ìtorí ẹ̀ la ṣe sọ pé ẹ jẹ́ ká gba orílẹ̀-èdè wa. Ẹ ṣeun. tó mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá wa. Ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ yìí inú mi dùn, gẹ́gẹ́ bí òwe ẹ̀yin àgbà pé ibi pẹlẹbẹ la ti mú ọ̀lẹ̀ jẹ. Ọlọ́run ó jàre yín pẹ́. tó gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tí ẹni ẹgbẹ́ yìí pé kí àwa Yorùbá dá dúró, ìjẹ́ ẹ lè sọ àǹfààní tó wà ńbẹ̀ tí kò tíì sí báyìí tó ṣe pé tí àwa Yorùbá bá dá dúró, àǹfààní yìí ó mà ṣe pàtàkì, ó ṣe kókó fún wa tí ò sí nínú ayé gbogbo ọmọ Yorùbá tó wà káàkiri àgbáyé báyìí, pé àǹfààní báyìí la máa rí tá a bá dá dúró. Màá fẹ́ pé kí deputy chairman wa kún dáhùn tó èmi náà wá filé. yóò dáa fún yín, à ń gbọ́ yín bàbá. ẹ ṣe púpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ̀sí ń gbọ́ wa. ẹ bá jẹ́ ọmọ Yorùbá ni mo gbàdúrà lórúkọ Olúwa Ọlọ́run wípé olè tó ń jí ilé gbà kò ní jí ilé wa gbà o. Àmín àṣẹ. àwọn olè tó ń jìlú gbà wọn ní jùlú wa gbà. Àmín àṣẹ. Bẹ́ẹ̀ni. Àmín àṣẹ. Oore ọ̀fẹ́ pọ̀, àǹfààní sì pọ̀ tí orílẹ̀-èdè bá dá dúró. Àwa tá a wà lókè òkun, àmọ́ nǹkan tá à ń fojú rí, ìwọ̀sí tó pọ̀ jù, ẹ̀gbin tá à ń rí, torí pé a ní nǹkan táwọn ìbọn ń pè ní identity. A ní, a dẹ̀ fẹ́ ní. A fẹ́ kí ọjọ́ náà ń bọ̀ nínú ọkàn wa láti wá yọ WC, UK and Europe, tí òyìnbó bá rà àwọn dúdú tó bá sọ pé bọ́ọ̀lù wọ́n ti wá ìbí báyìí wọ́n ti wá, ìwọ dúdú yìí ń kọ́ ìbí báyìí wọ́n ti wá, ìwọ dúdú yìí ń kọ́ ìwọ sọ pé ìwọ ń kọ́ Yorùbá land, kó dẹ̀ bẹ́rí bẹ́ẹ̀, torí ọ̀wọ̀ yẹn tó wá ti gbọ́ nípa oore ọ̀fẹ́ tọ́lọ́run fún wa, ìmọ̀ tọ́lọ́run fún wa, ọgbọ́n tọ́lọ́run fún wa, àá ti ní ìlú tiwa láti lè gbé ṣe. Ohunkóhun tá a bá ń ṣe nísìnyí lórílẹ̀‐èdè Nàìjíríà tá à ń pè ní location F9, bẹ́ẹ̀ ni àwọn kan la ṣe exam, àwọn náà ló ṣe exam. Tẹ́mọ́dé ṣe exam tó bá pass àlọ́ pass, but lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo àgbáyé sọ pé ìlú orílẹ̀‐èdè ẹ fail, so location F9. So ohunkóhun tí Yorùbá bá ṣe lórílẹ̀‐èdè nísìnyí, orúkọ yẹn ló máa gbà ògo, kì í ṣe orúkọ Yorùbá. Nítorí náà tá a bá dá dúró, number one, nǹkan tó ń pè ní image tiwa á jáde, gbogbo àgbáyé mọ̀ pé àwọn kan tó wà tọ́lọ́run dá lọ́tọ̀. Èkejì, nǹkan òwò wa àwa la máa wà abẹ́ wa alábòjútó nǹkan òwò. Gbogbo owó tó ń wọlé àfi tún ìlú wa ṣe, àfi tún ènìyàn wa ṣe, àfi tún ara wa ṣe, àfi àgbé ògo láti jáde.
méjì nìyẹn ẹ jẹ́ kí n tún pass baton sí ọ̀dọ̀ bọ̀dà Adékúnlé executive director wa bẹ́ẹ̀ni. ẹ ṣé bàbá wa chairman wa ti sọ̀rọ̀ deputy chairman wa náà ti sọ̀rọ̀ ṣe rí kò sí nǹkan tó ń jẹ́ orílẹ̀-èdè tí ò bá sí ìdáàbòbò àti wípé lábẹ́ àwọn tó ń jọ kó lábẹ́ àwọn tó ń jọ kó wa papọ̀ kò sí ìdáàbòbò gbogbo alámọ̀ yẹn kò sí nǹkan tó ń jẹ́ ààbò a ti ní anti-grazing law nílẹ̀ káàró-jíire as far back as 1963 or thereabouts ṣùgbọ́n torí pé àwa nìkan kọ́ la wà lórílẹ̀‐èdè yẹn a lè implement yẹ tá a bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Òkè Ògùn àti Kogi àti Jọ́ọ̀sì tí ìṣẹ̀lẹ̀ Yorùbá ẹ rí wípé àwọn darandaran ló ń da ẹran wọnú oko tó sì ń pa àwọn olóko àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tá a bá gba orílẹ̀-èdè Yorùbá wa tá a ní sovereignty tiwa agbára ti ṣe ìjọba titiwa a lè ṣe òfin tó ti wà nílẹ̀ látàyè Western Region látàyè àwọn bàbá wa Awólọ́wọ̀ kó tó di pé àwọn jagunjagun wọ́n dàrú ní 1966 ti January àti ti June tí a bá gba orílẹ̀-èdè wa a máa lè implement wípé o ẹnikẹ́ni o a gbọ́dọ̀ ẹnikẹ́ni kó máa da ẹran kiri torí tẹ́ ẹ̀ bá da ẹran ẹ̀ ní sọ pé ẹ fẹ́ gbébọn tẹ́ ẹ̀ bá da ẹran ẹ̀ ní lọ sóko lóko ẹran ẹ̀ ní da ẹran lọ sóko lóko lọ jẹ nǹkan ọ̀gbìn àwa Yorùbá ẹ̀ sì ní sọ pé wọ́n lẹ́yìn lóko nílẹ̀ ṣe yìnbọn a ṣe òfin nígbà yẹ àwọn bàbá wa à ń sin màálù nílẹ̀ káàró-jíire ṣùgbọ́n à ń da ẹran kiri so tábà lórílẹ̀‐èdè wa ẹran dídà yẹn á dáwọ́ dúró àwọn ẹ̀yà tó ń dẹran wá tó dẹ̀ wá ń ṣe wá ń jàmbá ìyẹn á dáwọ́ dúró oníkálukú á mọ àlá tiẹ̀ lẹ́yìn yẹn bá a ṣe fẹ́ ṣe ètò ìdáàbòbò láàrin ìlú àti ìletò a máa lè ṣe láì ṣe pé ẹnikẹ́ni fà wá lọ́wọ́ sẹ́yìn ilẹ̀ Yorùbá yẹ kó dín CCTV ní gbogbo bí ó ṣe wà ní London àti gbogbo Euro developed world ìgbà tó ń ṣe NHS nílùú yìí náà láyé bàbá Awólọ́wọ̀ náà fi ti ilẹ̀ Yorùbá mú lọ́lẹ̀ we supposed to be celebrating the 70 years of our own Yorùbá NHS so tá a bá ti ní orílẹ̀-èdè wa àwọn oore ọ̀fẹ́ yìí a lè ṣe kíni a lè ṣe nílẹ̀ wa fún àwọn èèyàn wa àti olówó àti táníkà àtọmọdé àtàgbàlagbà ọkùnrin àtobìnrin gbogbo á ṣe kíni àjọ jẹ ọlá ẹ̀ ó ṣe pàtàkì fún wa láti wà láyé gẹ́gẹ́ bí ẹ̀yà àti orílẹ̀-èdè èdè òun ló ní ilẹ̀ òun náà ṣe pè ní orílẹ̀-èdè fún wa láti wà láyé ní 20 ọdún síbí báyìí a nílò láti gba orílẹ̀-èdè tiwa kí bẹ́ẹ̀ kọ́ àfàkàn má fi wá ṣe àpínlé ẹ̀jẹ̀ dáálé. láfikún àtẹ̀wọ̀n gbogbo aláti ṣe ìpàdé lórí kìíní àdẹ̀tí ròjìlẹ̀ ká tó wá dá organization Yorùbá World Congress sílẹ̀ ní UK and Europe èdè wa ń kọ́ tí kò ti ń parẹ́ lọ báyìí táwọn máa ka iye ọ̀rọ̀ tá a nílédè Yorùbá tó wà lákọọ́lẹ̀ ó níwọ̀n ṣé a lè lo èdè wa lórí science lọ́wọ́ báyìí kò sí kò possible so èdè wa yẹn tá a bá ní orílẹ̀-èdè tiwa èdè wa ṣe kí ni o à gbé lárugẹ á bẹ̀rẹ̀ sí jáde á bẹ̀rẹ̀ sí jáde a lè lo anywhere àwa náà máa di advanced country ó lè jẹ́ pé Yorùbá land ló máa kọ́kọ́ jẹ́ the first advanced country ní Africa nǹkan tá à ń plan nìyẹn yes now nǹkan tó so wá pọ̀ pẹ̀lú àwọn yòókù tó wà nílùú ìlú tó ń pè ní Nàìjíríà tábà ti lè já yẹn kúrò 1914 náà bẹ̀rẹ̀ gbogbo tó ń pè ní amalgamation tábà ti lè já yẹn kúrò àyẹ̀kọ́ olúkàkú la ṣe kí ni o á bẹ̀rẹ̀ sí tọ́jú ara ẹ̀ nǹkan àlùmọ́nì tó wà ní òkè lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn náà bẹ̀rẹ̀ sí máa wádìí ẹ̀ láti wà useful àwọn tá a wà ní south Nàìjíríà nǹkan àlùmọ́nì tó wà nílẹ̀ tọ́lọ́run rì mọ́lẹ̀ àwọn náà bẹ̀rẹ̀ sí máa àkọ́tà àti research ẹ̀ tán
àwọn tó wà ní apá ìlà oòrùn tá ń pè ní east àwọn Ìgbò àwọn náà ń ṣe research tiwọn nǹkan tó bá wà nílẹ̀ Ọlọ́run ṣé mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ohun lọ́lọ́run ti fi fún wa so olùkàkù bá ṣe ń ṣe nìyẹn tó dà èdè wa àṣà wa ìmọ̀ wa history wa ó yàtọ̀ sí ti àwọn yòókù à ń dà ti mú omi àti epo à ń púpọ̀ kò lè ṣe kò ṣe ṣe so àwọn nǹkan wọ̀nyí kí àlàáfíà kó lè wà káwọn ṣe tàwọn káwọn náà ṣe kí ni o ká ṣe tàwa gẹ́gẹ́ bí bàbá sàn ní kóńkó jábélé kálukú ló ń ṣe tiẹ̀. tó ẹ ṣeun mo máa fẹ́ kí ìyá wa náà dá sí i àmọ́ kí wọ́n lè mọ ibi tí wọ́n máa dá sí i nítorí gẹ́gẹ́ bí àríyànjiyàn tó ti wà nílẹ̀ tí àwọn tó ti sọ̀rọ̀ sílẹ̀ kẹ́ ẹ tó wá tí wọ́n bá gbọ́ irú ohun tẹ́ ẹ sọ yìí kò ní í fi bẹ́ẹ̀ yí wọn lọ́kàn padà púpọ̀ nítorí wọ́n á béèrè pé gbogbo ohun tẹ́ ẹ sọ yìí torí mo fẹ́ kẹ́ ẹ sọ fún wa àwa tí a jẹ́ ọmọ Yorùbá torí kò síbi tẹ́ máa dé lórílẹ̀ àgbáyé tí ẹ̀ ní rí ọmọ Yorùbá bẹ́ẹ̀ dé Brazil Yorùbá wà ńbẹ̀ bẹ́ẹ̀ dé Mali Island ni mo kàn lọ ṣe holiday ńbẹ̀ ni ó yà mí lẹ́nu wípé mo bá Yorùbá níbẹ̀ ohun tí ó máa jẹ́ àǹfààní fún wa tí a bá dá Yorùbá yìí sílẹ̀ gbogbo ohun tẹ́ sọ fún mi sìn ni wípé àwọn èèyàn nílé lè ṣòfin táwọn èèyàn fi nílé ìdẹran wá mọ́ mo rò wípé lọ́wọ́lọ́wọ́ yìí bá a ṣe wà yìí a ti ní Àmọ̀tẹ́kùn ìjẹ́ agbára tí wọ́n fún àwọn Àmọ̀tẹ́kùn yẹn kò tó ó sì dìgbà tí àwa Yorùbá bá pín alákọ̀ọ́kọ́ nìyẹn gẹ́gẹ́ bí àwọn brọ́dà mi ṣe sọ wọ́n ní òfin kan ti wà nílẹ̀ táwọn bàbá wa ti ṣe sílẹ̀ bẹ́ẹ̀ni ìjẹ́ àyè wọ́n ti gbé Yorùbá àwọn Yorùbá gẹ́gẹ́ bá ṣe wà yá gbọ́dọ̀ ní aṣojú nílẹ̀ Yorùbá tí wọ́n ń ṣojú wa lọ́dọ̀ àwọn ìjọba ìjẹ́ wọ́n ti introduce òfin yìí sí àwọn tí ó ń represent wa lọ́hùn wípé torí ẹnìkan béèrè ìbéèrè kan wípé nígbà tí àríyànjiyàn dé pé Anabi Jones ilẹ̀ Yorùbá tẹ́ sọ pé ẹ fẹ́ pín yìí ṣé gbogbo àwọn tí wọ́n ń ṣe gómìnà fún wa látijọ́ tí a ti wà ń bẹ̀ ṣáwúsá ni wọ́n ní àbí Ìgbò wọ́n ní ọmọ Yorùbá ni wọ́n ó ní wá ìta wá sọ pé a fẹ́ pín tá a bá pín báyìí ṣé Yorùbá kọ́ náà ni ó máa jẹ́ olórí wa ni so mo ní ok ẹ má wọ̀rí àmọ́ kí ìyàwó náà tún lè mọ ibi tó máa ti mú àwọn àǹfààní tí ó máa jẹ́ fún àwọn ọmọ Yorùbá látòrí education látòrí òwò ṣíṣe àwọn ọmọ wa tó ń lọ léèwé gbogbo àwọn àǹfààní yẹn mo fẹ́ kẹ́ ẹ túbọ̀ tó tan ìmọ́lẹ̀ sí fún wa ìyá wa. ẹ má bínú Yorùbá mi ò fi bẹ́ẹ̀ náà lọ́ọ̀kan lọ títí bọ̀ máa ṣáà láti sọ ipa tí mo lè sọ èmi ní Sister Bukky nídìí ọ̀rọ̀ education nídìí ọ̀rọ̀ healthcare nídìí àmà ní ọ̀rọ̀ téèyàn máa sọ téèyàn ní bẹ̀rù láti sọ̀rọ̀ gbogbo yẹn ló máa jẹ́ àǹfààní fún àwọn ọmọ Yorùbá. freedom of speech. Yes. Human right. àti pé èyí tí wọ́n fi ń sọ nípa ti dẹrandẹran yẹn tó bá jẹ́ pé a gba òmìnira wa àráyè determine àwọn tí wọ́n máa wọnú ìlú wa àti àwọn tí wọ́n máa jáde àráyè mú security wa irú tí Àmọ̀tẹ́kùn yẹn ń sìn our much more stronger because àráyè ṣe òfin tó jẹ́ pé kò kí ń ṣe pé ẹnikẹ́ni ló lè máa wọnú ìlú wa wọ́n máa ní original passport wọn a máa ní a passport international passport tí àwọn ọmọ Yorùbá tí wọ́n máa wà proud of tó jẹ́ pé ní gbogbo ìgbáyé tí wọ́n bá lọ wọ́n á wà proud láti sọ pé àwọn ọmọ Yorùbá ní àwọn passport wọn rèé o àwọn gbogbo àwọn international community tí wọ́n bá ti rí wa wọn kò ní jẹ́ pé tá a bá fẹ́ lọ ṣí account wọ́n máa bẹ̀rù because àwa àmọ́ yìí wa àmọ́ pé àwa ọmọ Yorùbá àmọ́ Ọlọ́run àwọn tí wọ́n dá àwọn tí wọ́n tó jọ pé a máa ń tẹ̀lé òfin. a fẹ́ sẹ́ẹ̀lì image Yorùbá tó yẹ. image that is the word yes. so gbogbo yẹn àráyè ṣe ètò bá ṣe máa educate àwọn ọmọ wa àráyè ṣe ètò bá ṣe máa ṣe health care kò kí ń ṣe pé ebi máa pa àwọn ọmọ Yorùbá bí ebi ṣe ń pa wọ́n sìn wọ́n àráyè máa jẹun ọjọ́ ní at least wọ́n àráyè máa ṣe 3 square meals every single day kò kí ń ṣe pé
àlàáfíà á máa dé sí wọn, wá ráyè travel, wá ráyè rí ayé, because education àti gbogbo ẹ̀ ó máa wà ń bẹ̀. So ó ṣe pàtàkì pé ká gba òmìnira wa ká bá lè tó ara wa dáadáa. ẹ ṣeun so mo rò pé àwọn ẹ tún ní ohun tí ẹ fẹ́ sọ mo fẹ́ gbọ́. ẹ ṣeun gan. A ti sọ̀rọ̀ lórí àwọn pọ́ìntì kọ̀ọ̀kan. Mo fẹ́ pé kí ó yé àwọn èèyàn wa pé kò ń ṣe nítorí Fúlàní nìkan la ṣe ń sọ wípé a fẹ́ gba òmìnira. Torí tá bá sọ pé nítorí Fúlàní nìkan a máa rí. ẹ jẹ́ má bínú àti ṣe ojú òpó tẹ bá wá fẹ́ hold on ẹ ṣe fún mi níbi ìṣẹ́jú díẹ̀ tí máa fi ṣí ojú òpó. Mo fẹ́ kẹ́ gbọ́ àlàyé náà mo sì máa ṣí ojú òpó but ẹ bá lè hold on ẹ lè hold on. Mo ti ráwọn èèyàn náà tó ti text message but ẹ hold on. Mo fẹ́ káwọn èèyàn wa mo ń gbọ́ yín sà. Ẹ ṣeun gan. Kò ń ṣe nítorí Fúlàní nìkan torí ó ṣe pàtàkì káwọn èèyàn kan mọ rírì tàbí sọ wípé Yorùbá láti bẹ́ẹ̀ni mo fẹ́ kẹ́ gbóhùn sókè torí mo wo orí social media nísìn gbogbo àgbáyé ni wọ́n ti ń wò yín báyìí. ṣe rí nítorí pé Yorùbá àti ìjìyà tí ń jẹ wá ó ti pẹ́. Ẹ má jẹ́ ká rò wípé it's just 50 years or 60 years ago. Ojú lásán kọ́ ni wípé wọ́n fi sọ wípé when they check most of the slaves that were taken to America, over 70% àwọn tó wà ní New World wọ́n rí pé Yorùbá ni wọ́n. Torí mo fẹ́ kí àwọn èèyàn wa kàn mọ reason tá fi ń sọ pé à ń jàjà yìí. Ìjà yìí ti ń lọ for over 1,000 years. Mo tún sọ again 1,000 years. ẹgbẹ̀rún ọdún. Ẹgbẹ̀rún ọdún. Bishop Ajayi Crowther ó sọ nínú ìwé ẹ lọ kà ó. Ó ní we were raided, captured and sold by the people called Fula. Àwọn Fúlàní ni wọ́n. Gbogbo wa ń sọ̀rọ̀ nípa slave trade. Ǹjẹ́ àwọn mélòó ló ń actually sọ̀rọ̀ nípa àwọn slave raiders? Òwò ẹrú ó yàtọ̀ sí àwọn tó ń kó ẹrú. Àwọn wo ló wà responsible fún? Ìyẹn bẹ́ẹ̀. Ìgbà táwọn Bishop Ajayi Crowther tí Ọlọ́run sọ wípé òye yẹn yé wọn náà fi padà wá, àwọn là ń pè ní the returnees. Ladies and gentlemen, mo fẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo àwa tá a wà nílùú òyìnbó lénìí, àwa ni the modern day returnees o. Ta fẹ́ wá sọ pé kí ni ohun tí wọ́n ń fojú wa rí nílé òtítọ́, ẹ jẹ́ ká gbàlú wa padà. Through there, we had this 1914 amalgamation. Yorùbá sí papọ̀ pẹ̀lú àwọn ará Òkè Ọya. Rárá, in fact, wọ́n fi yé wa pé àwọn Ẹ̀gbá they are a nation on their own. Wọ́n ní treaty pẹ̀lú ìlú yìí. Ṣé rí ńgbà tí Lord Lugard máa pa ilẹ̀ Òkè Ọya àti ọ̀dọ̀ wa papọ̀, kò ń ṣe pé nítorí pé ó wù bẹ́ẹ̀, ṣùgbọ́n ó rí wípé owó tó yẹ káwọn máa make ní north, they are unresourceful. They could not. Òun ló bí amalgamation yẹn o. Okay, ẹ ṣeun bàbá. Ẹ jọ̀ọ́ ẹ má because point yẹn ó ṣe pàtàkì káwọn èèyàn kó yé wa. Ẹ parí ẹ̀. Now, nígbà tó máa kó wa papọ̀, ìgbà tó di 1957, wọ́n fún wa ní independence o. Àwa la gbà o. Àwọn kábíyèsí àwọn lọ́balọ́ba ìgbà yẹn wọ́n pe Awólọ́wọ̀ bàbá wa. Lóòótọ́ wọ́n ṣiṣẹ́ takuntakun, kò dẹ̀ ṣùgbọ́n kò sẹ́ni tó mọ̀ rìn. Kórí mami. Wọ́n ní onígbà we are still waiting for our brothers. Àwọn wo brother wa in the north. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni àwa ti gba independence wa since 1957 kí ó tó di 1960. Nígbà tó dẹ̀ sọ fáwọn north, àwọn north láwọn ò tí ready pé ẹjọ́ ṣì fi wálẹ̀ pé a sì fẹ́ wà under colony. Ṣé ń gbọ́rọ̀ mi sá o? Bẹ́ẹ̀ni. Now,
1957 ìgbà tó máa ta máa gba ìlú wa tó ń gbà tó máa di 1960 October 1st federal system la ní western region eastern region and northern region lẹ́ni nínú embassy yín àti tèmi nínú ìlú yìí ní United Kingdom yìí ìgbà tí a máa gba independence oníkálukú ní embassy tí wọ́n ní ṣe rí ngbà tí Aguiyi-Ironsi máa dé tó jẹ́ pé ó lọ ṣe kú tó gbàjọba that was the beginning of that unitary system of government. ṣe rí gbogbo ohun tí a ní ní nǹkan ìní tí ilẹ̀ Yorùbá ní gbogbo ẹ̀ náà wá gbà ẹ̀yin náà wò ó Yorùbá mélòó ló wà nílẹ̀ Ìgbò Yorùbá mélòó a lè kà wọ́n tó jẹ́ pé wọ́n wà nílẹ̀ Òkè Ọya majority àwọn gbogbo ìlú yìí ọ̀dọ̀ wọn bì lọ́wọ́. We are very liberal, we are very accommodating, there's nothing wrong. Ṣùgbọ́n ńgbà tó wá di wípé alájúmọ́lẹ̀ tàlùbọ̀ ó wá kó ọ̀wá lójú àwọn censor tó ń ṣe it was fraud, everybody knows that. Lagos State tó ní how many local government ńgbà yẹn the same local government tí Lagos State ní náà ní Kano State ní o but lẹ́ni Kano State ìgbà yẹn wọ́n ti pín sí ọ̀nà state mélòó ló jáde bẹ́ẹ̀ sìn. mẹ́ta ojú mẹ́ta sínú àkọ́. bẹ́ẹ̀ náà méjì kàtẹ́ sọ pé méjì ó tẹ̀ kéré jù but right now Lagos State ṣe ti pín Lagos State ní irọ́ the same thing ní how many local government ló ti jáde bẹ́ẹ̀. so tẹ́ bá wá ń sọ pé ti ní ìjọba kò sí nǹkan kan tó ń jẹ́ ìjọba ìyẹn lọ bẹ́ẹ̀. ìkejì gbogbo asset tí Yorùbá ní gbogbo ẹ̀ náà ti gbà tán. kọ́ra embassy yìí tẹ̀ ta níbí it is not Nigerian embassy it is Western Region House meaning àwọn baba ńlá baba wa owó kòkó òun náà fi kọ́ kò ń ṣe embassy Nàìjíríà tí a bá gba ìlú wa tán a máa gba embassy wa padà. ẹ ṣeun bàbá nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń fẹ́ pè ẹnìkan bẹ ní ojú òpó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Naija FM ẹ jọ̀ọ́ kí lórúkọ yín bolẹ̀ tí ń pè. hello salamu alaikum alamijo. yóò dáa fún yín o. orúkọ tèmi ní ọmọọba Alhaji Fọlárin Òṣìmísì. mo kí gbogbo àwọn àlejò tó wà ń bẹ yẹn o mo láì history tó ń sọ àwa Yorùbá good nínú history ṣe ti yẹ yín náà èmi máa sọ òyìnbó kan náà mo fẹ́ jọ tó bá ní tẹ̀ níbẹ̀ yẹn kọ́kọ́ lẹ̀ náà Martin Luther King ló sọ̀rọ̀ náà ìjọ tó dẹ̀ ti sọ ló ti wá mind mi ó lè máa lọ bó ṣe sọ ó ní our lives begin to end the day we become silent ṣé o tí mo sọ yẹ. Only our lives begin to end the day we become silent about things that matters. We become silent about things that matters. Right. Mo ti fẹ́ fàyọ níbẹ̀ ni pé things that matters yẹn mo fẹ́ fàyọ because I was silent. Ẹ jọ ǹjẹ́ àwa Yorùbá ǹjẹ́ a ti identify problems wa. Our major problem and problems for this, right? Now, Ejo, we have the opportunity láti gbára wa kúrò nígbà tí Yorùbá wà ń bẹ̀ o. Ọbásanjọ́ was there for 8 years. Ṣé asálẹ̀ ti gbà àbá asálẹ̀ ti gbà yẹn? Okay. Then we have the second opportunity. Nígbà tí Goodluck Jonathan tó wà ń bẹ̀ o wọ́n pe confab ń gbà yẹn o gbogbo àwọn bàbá yìí náà lọ they kept silent because of fistful of dollars and Ghana would go so ti yẹ yín sìn they kept silent nígbà yẹn they went there kept silent including Ibrahim Gani Adams sorry to say language because èmi ò count àwọn as leaders àwọn náà kó wá sí gbogbo problem. Forget. Now they all kept quiet in Bangladesh. Now, Chevy Table identify problems here to matter here.
only silent in which is that there is no unity among we Yorubas. Òun dẹ̀ ló ṣẹlẹ̀ yìí, èmi sì ni ò support kẹlọ. Because the problem tó wà ń bẹ̀ tó wà ní Nàìjíríà is internal problem. And kí lè ní internal problem? The best internal problem is we Yorubas, including mi tí mo bá yín sọ̀rọ̀ yìí. Ẹ jọ ṣé Hausa lè achieve anything without the Yorubas? Ṣé o ti yẹ yín? Ẹni tó wà ń bẹ̀ sí ẹsẹ̀ Yorùbá ló pàdé bẹ́ẹ̀ o. A máa rẹ̀ fara bọ̀ kí n ṣe káwa Yorùbá ká máa slide ara wa ká máa in favour of other tribes. Òun ló kó wa sí kìíní. ẹ ṣeun. Ṣé kò tí mo sọ yín sí? Ṣé ní no problem nígbà tí kò ẹjọ́ ọ̀gbìn gbà lórí Jones? Ayẹ̀tẹ̀ tí ìbẹ̀rẹ̀ ìbísọ̀ ti wà láàrin yín. Mo gbọ́ interview kan tara yín ṣe. Ẹ ti ń jà fún póòsì gan. Ẹ tẹ̀ dúró ń bọ́ ní kápítà máa wà pàápàá. Then internally àwọn ọba nǹkan ṣe tẹ̀ sí ṣẹ́kùlẹ̀. Ọba ṣé nípa ètò labour problem ẹjọ́ èmi ò mọ ìṣẹ́ pé ẹni padà wá kémi náà wá sí studio ká fojú kanra ẹni ò máa ń lo. ẹ ṣeun. Tó ti yẹ yín sìn ẹjọ́ máa fẹ́ ṣe bá mi yanjú ẹ̀. Ǹjẹ́ tẹ̀ tí yanjú àwọn internal problem sáà Yorùbá níwọ̀n fúnra wa? Ǹjẹ́ ti yanjú ìyẹn fúnra ẹ̀ lọ? ẹ jẹ́ kí wọ́n dáhùn àwọn ìbéèrè yẹn mú highlight àwọn three questions tí wọ́n béèrè. yes. wọ́n ní. Jẹ́ kí n kúrò lórí ipò fún pẹ́lúmi. ok ẹ Tó ṣe bọ̀ ní kọ̀ọ̀bá yá. ẹ jọ àwa tí a bá pè wọlé ẹ jẹ́ ká máa ṣe ní ṣókí so kí ẹlòmíì náà lè bọ́ sí i. nínú àwọn question tí wọ́n béèrè wọ́n ní ìjẹ́ group yìí àti identify àwọn problems Yorùbá. One, mo fẹ́ kí a máa sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ipa wo ni Ìbà Gani Adams ni wọ́n kó nínú group yìí because gẹ́gẹ́ bá ṣe mọ̀ yìí sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ń fún wa ní information wípé Gani Adams gangan ni founder group yìí so máa fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ yìí pé ṣé Gani Adams ni àbí Gani Adams kan mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ ní orí ẹ̀. Can I? So oya. Thank you very much onípè ẹ ṣeun gan. Ẹ kọ́kọ́ sọ pé wàhálà wa Yorùbá number one ọ̀rọ̀ yìí dàbí ẹni tí a majority àwọn Yorùbá wa wà bẹ́ẹ̀ ẹni tí ó wà nínú oko ẹrú tí wọ́n wá sọ. ẹ bá ó dán ni o torí wọ́n gbọ́dọ̀ ṣàlàyé àwọn ìbéèrè tán fún wọn yìí. ẹni tó wà nínú oko ẹrú tó wá sọ pé òkè o masters ẹ o kò sí nílé ìsìn o ṣùgbọ́n gba kọ́kọ́rọ́ kó wá máa lọ. ó wá ní tí n bá kàn tiẹ̀ sọ pé mo ń jáde kúrò nínú oko ẹrú yìí ibi tí mò ń lọ báwo ló ṣe máa jẹ́ òun lọ̀rọ̀ ìbéèrè yẹn. lóòótọ́ la mọ̀ wípé kò sí inú ilé tí kò kí ń ní wàhálà tiẹ̀ kò sí ẹbí tí ò kí ń nínú ọkọ àtìyàwó àtọmọ wọn ní wàhálà tiwọn ṣé òun yẹn la máa wá fi sọ pé a máa jókòó kan pa wá dànù tán ẹ wá jẹ́ n sọ fún yín reason tí Haúsá ṣe wà pẹ̀lú yín lénìí ni wípé ohun tí wọn ò ní tán jọba lé lórí they have no one drop of oil tẹ́ bá lọ wo NNPC kò tẹ́ ń ṣe Nigerian National Petroleum kìíní àti ń pè ní northern àwa Yorùbá adé ṣe kíni alájùmọ̀ owó amọ́lẹ̀ à ń rí bẹ́ẹ̀ náà ni àwa Yorùbá la ní port authority wa wọ́n ti gbà àwa sunkún sí àwa ń kọ lẹ́tà a sọ pé pé kán ipe káwọn Yorùbá wa náà kó wa máa ṣiṣẹ́ ń bẹ̀ síbẹ̀síbẹ̀ àdẹ̀yìn bàbá sọ pé àwa Yorùbá ni lóòótọ́ a mọ̀ wípé àwọn oníjẹkújẹ Yorùbá wa wà ṣùgbọ́n ẹ jẹ́ ká lé ẹlẹ́yọ̀rọ̀ lọ tán ká tó wá fàbọ̀ bá adìyẹ lórí problem Yorùbá nìyẹn tí a bá wà papọ̀ torí ńgbà tí a wà papọ̀ during the Western region kò sí anybody tó hùwàkúwà ẹ tó bá hùwàkúwà ọlọ́pàá ò lè wá misbehave torí a mọ ibi tó ti jáde army kankan ò ní máa shoot anyhow torí a mọ ìgbé bàbá ẹ̀ ọlá ẹgbẹ́ nítorí Nàìjíríà ni òun làwọn òṣèlú wa ṣe misbehave tó bá misbehave tó wọ́n mọ̀ pé àwọn máa pe Àbújá tó fi ń dì pẹ̀lú ara wọn bẹ́ẹ̀ tá a bá wà láàrin ara wa ìwàkúwà yẹn wọn ò ní lè ṣe bẹ́ẹ̀ mọ́ ìyẹn ìkíní bẹ́ẹ̀ ìkejì Ìbà Gani Adams ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá ni
Logunfe. Of course, the man is trying his best. He's not the leader of our organization. And I repeat again, he's not the leader of our organization. The leader of our organization is Professor Banji Akitoye, and our organization is Yoruba World Congress. Èyí tí wọ́n ní tí ìbá ní, yeah, tí wọ́n ní yẹn. Kí lorúkọ títí wọn yẹn? Mo orúkọ títí. Wọ́n ní OPU, one OPU. bẹ́ẹ̀ ni. So ẹgbẹ́ tán ní nìyẹn. So and we are not here to discuss ẹgbẹ́ tán ní. Wọ́n dẹ̀ tí ìbá yín ṣe meeting. Wọ́n bá wa sọ̀rọ̀, wọ́n bá tán bá ní nǹkan tó rí pé ó ṣe tá lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Of course, we are dealing with everybody. Because OPU tẹ sọ yẹn, àwọn náà ní ìgbésẹ̀ táwọn náà ń gbé. Bẹ́ẹ̀ ni. Mo ṣe ń béèrè pé so kò ṣe pé any collaboration meeting anything. Oh yes, definitely. Tó bá ń ṣe meeting, táwọn náà bá ń ṣe meeting, tó bá, for example, October 1st rally. Yes, àwọn náà wà ń bẹ̀, àjọ plan ẹ̀ ni. Okay. Kò sí èèyàn kò ń jáwádé, a ń láti make sure pé a pe gbogbo àwọn èèyàn. Ṣùgbọ́n mo fẹ́ pé ká nǹkan kan wà tí àwọn alàgbà wa béèrè lẹ́ǹkan. Wọ́n ní they don't consider him as a leader, and tó dé àwọn ará àwọn tó ṣe kinní ni. Ṣé ẹ jọ time ti tó jẹ́ pé ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ àgbàgbé gbogbo tó ti ṣẹlẹ̀ lọ for now. Okay. Ẹ jẹ́ ká move forward. So, but our own leader is Professor Banji Akitoye. Thank you. Ẹjọ́ ẹni tó wà lórí òpó nítorí àwọn èèyàn púpọ̀ pọ̀ ó lè jẹ́ ìdè máa dáhùn the next question yẹn sìn. Ẹjọ́ ẹni tó wà ní ojú òpó kí lórúkọ yín bọ́lẹ̀ tí ń pè ní. Esma. Àbá tún Nàìjíríà tó. Àbá túlẹ̀ Nàìjíríà, àbá túlẹ̀ Yorùbá náà, àbá wa gbéga. Àmímà. Mọ́rin Gbénga ló ń pè. Ok, kí ni ìbéèrè yín mà? Ṣé rí ìbéèrè tèmi fẹ́ béèrè ni pé ṣé rí àìkàn lè lé ọmọ burúkú fún ẹkùn pa jẹ? And òwe àwọn òyìnbó àti Yorùbá wọ́n sọ pé àìrìnpọ̀ méjò ó máa ń jẹ ejò níyà. Ṣé rí àwa Yorùbá fúnra wa ẹ jẹ́ kí a wá ọ̀nà bá ṣe máa unite first. Ṣé rí tá a bá ti di pé à ń sọ pé àwa kan àwọn náà kó tí wọ́n jọ àwa náà nǹkan táwọn Haúsá yìí ń lò tán fi ń penetrate ni. A ní vice president Yorùbá ni gbogbo nǹkan tá à ń ṣe yìí nísìnyí bóyá ló wà involved bẹ́ẹ̀. A ní party leader ní Nàìjíríà, mi ò ṣòṣèlú, mi ò ṣẹgbẹ́ òṣèlú, mi ò ṣe party o, ṣùgbọ́n nǹkan tó lè mú Nàìjíríà múlẹ̀ Yorùbá tẹ̀síwájú tí n bá ní agbára lónìí ìsìn máa gba gbogbo Yorùbá kúrò nínú gbogbo wàhálà tán wà yìí. Láì tiẹ̀ ká gbé ọjọ́ orí àbí ẹgbẹ́ òṣèlú àbí whatever anybody bá ń ṣe. Ṣùgbọ́n nǹkan tí mo rò pé a lè kọ́kọ́ ṣe ni pé ká ṣe ra wa ní òkùnsùn ọwọ́. Tí a bá ṣe ra wa ní òṣùṣù ọwọ́, kò sí eré kan tí gàgà wọ̀ kan lè dá ṣe, kò lè dá ilẹ̀ gbà kó mọ́. Ṣé ẹ rí gbogbo àwọn tó jẹ́ aṣáájú Yorùbá yẹn? Ẹ jẹ́ ká wá bí a ṣe máa papọ̀ tí gbogbo wa máa di kan. Vice president tó wà ńbẹ̀ lónìí Yorùbá ni, kò ní backing Yorùbá ńlé. Àwọn Afẹ́nifẹ́re ni, àwọn council of elders Yorùbá ni, àwọn kinní kan ni, kò sí kankan tán ní ọ̀rọ̀ tán bá sọ. Ẹ jẹ́ kí gbogbo wa ká kọ́kọ́ wára wa ká ṣera wa ní òṣùṣù ọwọ́. Ìgbà yẹn la máa lè gbálẹ̀ mọ́, la máa tó lè dojúkọ gbogbo nǹkan tá à ń sọ yìí. Ọlọ́run ràn wá lọ́wọ́. A ní aṣíwájú Ahmed Tinubu wà ńbẹ̀ yẹn. Ó ní mi ìṣòṣèlú, mi ò sọmọ lẹ́yìn ẹ o, mi ò mọ̀ rí o, mi ò rírí o. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí tán bá ń sọ̀rọ̀ Yorùbá lónìí sìn wá ní bàbá yín Tinubu. Wọ́n dẹ̀ máa Yorùbá dẹ̀ máa ń sọ wípé ẹ̀sìn iwájú ni tẹ̀yìn máa ń wò sáré. Nǹkan tẹ́mi rò pé ẹ ká kọ́kọ́ fi síwájú ni pé ẹ̀sìn wo ló wà níwájú tó yẹ àwọn kan ń wọ́ tẹ̀lé lẹ́yìn. Irú ẹni yẹn ló yẹ ká wò láṣíwájú. Kì í ṣe pé ká kàn gbé ẹnìkan ká sọ pé èmi against anybody o, ẹni tán bá ti gbé sílẹ̀ pé ẹni Yorùbá gbogbo èmi gan fọwọ́ sí. Màá campaign fún pé gbogbo wa Yorùbá ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ ká involve everybody. Ìgbésẹ̀ wo lẹ́yìn tí ẹ̀ ń polongo kinní níbí ìsìn tẹ́ ẹ̀ ń gbé láti unite everybody, gbogbo àwọn ọba, gbogbo àwọn aṣíwájú òṣèlú tó jẹ́ Yorùbá, ẹ jẹ́ ká unite papọ̀. Ìgbà yẹn lọ̀rọ̀ wa tó máa lè jáde, ìlà tó lè fèsì Haúsá. Ṣùgbọ́n nígbà táwọn kan bá kóra wa jọ tá à sọ pé àwa kan ni à ń ṣe nǹkan, táwọn kan wà níbí kan táwọn náà ń ṣe tiwọn lọ́tọ̀, ibi táwọn ọ̀tá ẹ̀ ti ń penetrate ni. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká kọ́kọ́ wá ọ̀nà bá ṣe máa unite everybody. Tí gbogbo wa máa wà ní ohun kan, èdè kan àti gbólóhùn kan tí Yorùbá ń sọ. Ìyẹn nìkan tí èmi fẹ́ béèrè. Ẹ ṣeun, ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ìdáhùn sí
ìbéèrè. ẹ ṣe o mọ́mì ẹ pẹ̀lẹ́ mọ́ ẹ pẹ́ fún wa o ṣe rí ó wà very straightforward very simple láti lè dáhùn ìbéèrè yẹn ipa wo là ń gbé láti unite gbogbo wa ṣe rí orúkọ yẹn gan Yorùbá World Congress ìtumọ̀ ẹ̀ ní Yorùbá World Congress àwọn tó dá sílẹ̀ ní kàbí ọdún kan ọdún kan báyìí ní August last year wọ́n fẹ́ kí gbogbo wa ká wá sábẹ́ òrùlé kan láti lè ṣiṣẹ́ pọ̀ ìyẹn náà ṣe pè ní Yorùbá World Congress òmùtàdé mọ̀ wípé kì í ṣe gbogbo ènìyàn náà ló máa fẹ́ gbà so àwọn kan tún yọ àwọn ọ̀fẹ́ òun náà ṣe lọ tún dá tiwọn sílẹ̀ wọn ò gbà láti wá káti kó gbogbo ẹgbẹ́ tí wọ́n ní tó pọ̀ gan over 100 tó dẹ̀ jẹ́ Yorùbá ni wọ́n wọ́n dẹ̀ sọ pé àwọn fẹ́ jàjà wọ́n dẹ̀ sọ pé àwọn fẹ́ àwọn tó ṣe wá rí i pé kì í ṣe àwọn tí àwọn tó papọ̀ fẹ́ lọ bíi 80 ẹgbẹ́ bíi 80 kí gbogbo Yorùbá ká jẹ́ kan. but àwọn Yorùbá kan ṣì wà tán láwọn ò fẹ́. àwọn kan títí dé ní báyìí wọ́n yìí wà bí oṣù kan bí kan wọ́n tún ṣe tẹ̀tún dá kan sílẹ̀ wọ́n tún sọ pé ok ṣe Yorùbá World Congress àwọn fi máa dá tiwa sílẹ̀ tó máa kẹ́ ṣe mọ̀ so láàárín àwọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ pé wọ́n mi ṣe sọ pé a lè torí ọmọ kìíní ká dán omi pọ̀ pé ọmọ ṣu sínú ká lè dá pọ̀ pẹ̀lú omi so àwọn wọ̀nyẹn náà a máa bá wọn ṣe nígbà tí ẹ pé a bá ń plan àwọn tẹ̀ ń bá wọn ṣe láwọn lọ́balọ́ba tó wà àwọn nǹkan tó wà ń bẹ̀ ni wípé ṣé mọ̀ àwọn wọ̀nyí àwọn tó bá wà lábẹ́ àkóso orílẹ̀-èdè yẹn jẹ́ pé orílẹ̀-èdè ló ń san owó wọn oṣooṣù wọn ṣé mọ̀ pé ó máa ní ìṣòro fún wọn láti jáde ní gbangba láti tako orílẹ̀-èdè yẹn you can't just come out and attack your employer ṣé mọ̀ ọkàn wọn gbà pẹ̀lú wa mo dẹ̀ mọ̀ pé wọ́n dẹ̀ ń rí àwọn tó yẹ kán rí mi ò lè máa dárúkọ nísìnyí wọ́n ń rí àwọn tó yẹ kán rí níbo yẹ tó yẹ kán rí wọn wọ́n dẹ̀ wà pẹ̀lú wa à ń bá wọn sọ̀rọ̀ wọ́n ń bá wa sọ̀rọ̀ ẹ má jẹ́ kí tán yóò gbogbo Yorùbá ló ń fẹ́ o ṣé àwọn tí ò tí ì yé àwọn ni ò tí ì gbà ọ̀pọ̀lọpọ̀ tí ń yí ọkàn wọn padà ni mo ṣe ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nípa ti Gani Adams olórí ogun ni ààrẹ ọ̀nà kakanfò oyè yẹn tí olórí ogun ní jagunjagun ní iṣẹ́ pọ̀ níbẹ̀ yẹn ṣe rí gbogbo àti kójọpọ̀ àti ṣe yẹn àwọn tó ní administration ni àwọn tó ní leadership àwọn tó ní management but títí wọn assignment wọn tí gbogbo Yorùbá fi fún wọn àti ṣe ogun plan ogun prepare for ogun iṣẹ́ ibẹ̀ yẹn pọ̀ mo fi èmi máa advice pé kí bàbá yìí kan fèsì ọ̀rọ̀ ológun dé báwọn la ṣe máa ṣe kán bẹ̀rẹ̀ tí ń develop yẹn wọ́n dẹ̀ mọ àwọn tó yẹ kó máa bá sọ̀rọ̀ gbọ́ àwọn olórí Yorùbá àwọn ọba lọ́ba àwọn àti bàbá Professor Akintoye àwọn ni leader Yorùbá World Congress but káwọn máa sọ bọ́n ṣe máa ṣe ogun but táwọn náà bá tún ti ń jáde wọ́n tún fi àfàgàgbàgà pẹ̀lú àwọn tó ń lead group wọ́n ti ń fi àyè wọn sílẹ̀ wọ́n ti ń fi iṣẹ́ wọn sílẹ̀ ibẹ̀ yẹn gan iṣẹ́ wà very very important táwọn gan bá bẹ̀rẹ̀ nísìnyí àwọn ló bá metamorphose into tó máa di olórí ogun ilẹ̀ Yorùbá nation ṣùgbọ́n but iṣẹ́ yẹn wọ́n ilé tí à ń ṣe yìí Yorùbá World Congress oríṣiríṣi group tó wà yẹn iṣẹ́ ọ̀rọ̀ ogun ọ̀rọ̀ ká mú àwọn Yorùbá jáde kájọ agree lóhùn tá a fẹ́ ṣe ni but can't face the military aspect of Yorùbá nation ìdáàbòbò ìyẹn ló máa dáàbò ìyẹn ló pin yẹn fipò máa pọ́n wọn lé o ìyẹn ló máa pọ́n wọn lé. but mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn bàbá wa nítorí wọ́n dàbẹ́ pé àdírẹ́sì issue tí àwọn bàbá wa tó kọ́kọ́ béèrè pé kí ni àwọn underground work tẹ́ ti ṣe nípa problems táwọn Yorùbá face tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo rí pé nínú problem yẹn òun ni ẹ ti highlight ń sìn. bẹ́ẹ̀ni. we have to be under one umbrella. bẹ́ẹ̀ni. tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí ń sìn ó fi hàn wáyé pé ààrẹ ọ̀nà kakanfò náà àwọn náà ní group titi wọn náà táwọn náà fight fún the same mission tí ẹ̀yin gangan yìí tẹ́ ń fight fún. nǹkan tá a gbọ́ nìyẹn nǹkan tẹ̀mí gbọ́ nìyẹn. so tí ò yẹ kó rí bẹ́ẹ̀. so tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. now kó tó di pé mo gba ìpè a rí banners tí ẹ pín fún àwọn èèyàn wa tí ẹ fẹ́ jẹ́ káwọn èèyàn wa mọ̀ October 1st kí ló fẹ́ ṣẹlẹ̀ ní October 1st kí ni development kí ni progress tẹ fẹ́ jẹ́ káwọn èèyàn wa gbọ́n pa. ẹ ṣeun October 1st ní ọjọ́ tí Nàìjíríà gba independence wọn Yorùbá ti kọ́kọ́ gba tiwọn o mo fẹ́ kí àwọn èèyàn mọ̀ pé a ti kọ́kọ́ gba tiwa láti 1957 ní October 1st. ní October 1st yẹn o. ẹ jọ̀ọ́ ẹ hold on ẹ jẹ́ kí wọ́n explain nǹkan tó ń sọ yìí lọ. now ẹ jọ̀ọ́ ẹ hold on ẹ jẹ́ kí wọ́n explain ọmọ gbọ́ yín sá ẹ hold on. nígbà tó wá di
October 1st yẹn 1960 làwa Yorùbá wa ní ok ẹ̀yin málà ẹ máa bọ̀ ẹ mọ nǹkan kan bó ṣe you do not have governance mind but a máa ràn yín lọ́wọ́ but ń sìn a ti wá rí i pé a ti kó ẹran mọ́ èrò a ti ṣe kí ni o a ti kó ẹran mọ́ èrò a wá sọ wípé lọ́ọ̀ gangan tó tiẹ̀ pa wá papọ̀ láti ìgbà tí Lord Lugard tó wà tó fi wá sí Africa òun ló pa wá papọ̀ we have the Northern Territory and Southern Territory so n sìn àwa sọ wípé a ò fẹ́ ogun o a ò dẹ̀ fẹ́ ìjà ẹ̀yin bìtìkó ẹ̀yin British ẹ wà láàrin ọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ àwa Yorùbá àwa òun ṣológun àdẹ̀ ń ṣọlọ́tẹ̀ ohun tá a kàn fẹ́ ni pé ẹ jẹ́ ká lọ sí ibi tó bá tọ́ tó yẹ tá a ti lè jókòó ẹ bá wa wò ó ṣé amalgamation 1914 ní ṣọ́ọ̀ṣì valid ṣọ́ọ̀ṣì wà viable after all it is the same thing tẹ́ ní Hong Kong ngbà tó dẹ̀ di 100 years of Hong Kong rule under the British law kí ló ṣẹlẹ̀ wọ́n yọwọ́ wọn kò dẹ̀ sí ogun kò síjà èèyàn kan báyìí ò kú so ẹ̀yin bìtìkó dẹ̀ ṣe kí ni ẹ dẹ̀ gbé sílẹ̀ fún àwọn ará wọn kọ̀ọ̀kan máa rule ara wọn so why is it now tá máa fi sọ pé kan yọwọ́ wọn and one very important thing ẹ jẹ́ ká tún sọ kínní nítorí táwọn èèyàn bá máa sọ̀rọ̀ wọ́n á máa ní àwọn bìtìkó àwọn British pé àwọn ni ọ̀tá wa wọ́n ń ṣọ̀tá wa o because tẹ bá wò dáadáa Hausa Fúlàní mélòó ló wà nílùú yìí tó ń ṣiṣẹ́ tájọ́ ń ṣiṣẹ́ ẹ wà ń lu èmi náà wà ń lu yìí àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ọmọ wa wà ń lu yìí ṣé àwọn ọmọ wa ń di mayor ṣé àwọn ọmọ wa ń di MP ṣé àwọn ọmọ wa ń ṣe tó bó ṣe yẹ bó ṣe wù àsíbẹ̀síbẹ̀ àyè ìpàpà ń jókòó àwọn sọ pé àwọn lọ́tà wọn ń ṣọ̀tá wa o the only thing ni pé ẹ jẹ́ ká bá wọn sọ̀rọ̀ pé okay the time has come ẹ wá tún tẹ́ ẹ dé o ẹ wá ṣe kí ni ẹ wá tú ọgọ́rùn-ún ọdún àti mẹ́ta láìsí ìjà kankan ó tán òun ní ọ̀rọ̀ October 1st Right. Also, where is who signed that amalgamation? Àwọn tó sign amalgamation yẹn because thank you very much very important point nítorí ńgbà tó fi sign yẹn a mọ̀ wípé àwọn èèyàn bíi mẹ́fà láti orílẹ̀-èdè wa ló wà ń bẹ̀ mẹ́ta lórílẹ̀-èdè wa now àwọn British tó dẹ̀ sign ẹ̀ wọ́n lọ síbi 20 and then kò dẹ̀ ṣe pé wọ́n kárí gbogbo àwọn èèyàn along àwọn Ìgbò ò sí ńbẹ̀ Ìgbò gan ò tiẹ̀ sí ńbẹ̀ Kanuri ò sí ńbẹ̀ so why is it now we're still holding to that treaty thank you over to ok you. ẹ̀yin náà ẹ jẹ́ sáré fi díẹ̀ kún ṣe rí ọ̀rọ̀ amalgamation yẹn ṣe gbádùn mi ìgbà tó ń sáìn yẹn ọba tó sáìn yẹn nílẹ̀ káàró jire òun ni kábíyèsí Aláàfin Alówólódù bàbá ọba Alówólódù bá òyìnbó jà títí tó fi gba wọkọ́nà ìdúrẹ́sì ni wọ́n fi fa bàbá yẹn láti sáìn amalgamation ẹ má gbàgbé pé a ti sọ tẹ́lẹ̀ wípé Ẹ̀gbá is an independent sovereign country wọ́n dẹ̀ ní treaty pẹ̀lú ìjọba orílẹ̀-èdè United Kingdom láàyè ọ̀tọ̀ nígbà yẹn ẹnì kejì tó tún jẹ́ Yorùbá tó jẹ́ lọ́ọ̀yà ọ̀rẹ́ tímọ́tímọ́ lòun àti Lord Lugard ẹjọ́ dákò tí n bá fẹ́ ṣòwò tẹ́ẹ̀dẹ̀jọ́ rẹ̀ mi tẹ́ jẹ́ lọ́ọ̀yà tẹ́ẹ̀dẹ̀ tó jẹ́ pé ṣé ìní pè yín pé ọ̀rẹ́ wa ó ṣèrànwọ́ fún mi o iye àwọn méjì péré tó sáìn nínú káàró jire kò sẹ́ni tó rẹpísẹ́ǹtì Èkìtì kò sẹ́ni tó rẹpísẹ́ǹtì Ìjẹ̀bú kò sẹ́ni tó rẹpísẹ́ǹtì Ṣẹ̀kírì kò sẹ́ni tó rẹpísẹ́ǹtì Àwórì kò sẹ́ni tó rẹpísẹ́ǹtì Ìlàjẹ kò sẹ́ni àti gbogbo àwọn ìkùn Kaba kò sẹ́ni kẹ́ni tó rẹpísẹ́ǹtì wọn àwọn Bìní wọn ní rẹpísẹ́ǹtétìfù Ọ̀wọ̀ Oǹdó ńkọ́ ká má tí wàá sọ àwọn Ìgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn Núpé wọn ní representative àwọn Gbàrìbà wọn ní representative ṣé ìgbádùn mi ẹni tó tún jẹ́ nìkẹta òun ni Sultan of Sokoto Lord Lugard ń kọ nínú ara wọn ìwé tí mo tún kà níjẹta nígbà tó ń ṣe àlàyé
àwọn ẹ̀yà tó wà nínú ilẹ̀ Nàìjíríà ó sọ padà Fodio ó ní òun gangan ló lórí àwọn kó slave ó ló máa ń yangàn wípé òun á gbé slave sẹ́nu bí ìgbà tí ológbò bá gbé èkúté ilé gbé sẹ́nu tó òun ó fi kú. wọ́n á gbé ẹrú hànú. ẹ wá gbọ́ pé pé kò sí ẹni tó lè gba ẹrú lọ́wọ́ òun. ẹ wá wò láti gbà yẹn títí dì sìn ṣé ìran yìí ṣó fi ẹnikẹ́ni lẹ̀ orí wa ti pé báyìí. ṣó fi ẹnikẹ́ni lẹ̀ kó gbègbè ayé àlàáfíà tí Ọlọ́run Elédùmarè tó fún wa látòdì ọ̀run. The American declaration was that they, people of America, has the God-given right to live a fulfilled and prosperous life, to pursue their own intention. God-given right. ṣé àwa jẹ́ ọlá bẹ́ẹ̀ nínú Nàìjíríà ẹjẹ́ bíra wa léèrè. ṣé àwa yà ní God-given right. mo fẹ́ kẹ́ ẹ wá parí ti October 1st yẹn. bẹ́ẹ̀ni. so ẹ fẹ́ káwọn èèyàn join yín nínú rally yìí. ṣùgbọ́n ó ṣe pàtàkì gan ẹ ṣeun gan olóòtú. October 1st rally nítorí òfin tuntun tó ṣẹ̀ṣẹ̀ jáde níjẹta. COVID-19 social distancing. bẹ́ẹ̀ni and they made a law of just 6. mẹ́fà péré. èèyàn mẹ́fà. so ní ọjọ́ yẹn a ti wá decide we Yoruba World Congress the representative máa lọ ní ọjọ́ yẹn. It's not about even the crowd but the intention, the intent. A máa lọ show mbẹ. We will carry on that very day. ṣùgbọ́n àgbọ̀dọ̀ ju mẹ́fà yẹn lọ because orílẹ̀-èdè olófin la fẹ́ create. so náà á jẹ́ pé ẹ̀yin representative àti executive ẹ̀yin lè máa lọ fún rally yẹn ẹ fẹ́ káwọn masses. ní báyìí àwọn representative wa àti a máa ó ìdí bíi next week because a fẹ́ pe àwọn ọlọ́pàá ká wá béèrè lọ́wọ́ wọn wípé ṣé tí àwọn èèyàn mẹ́fà tán bá dúró tí wọ́n dúró papọ̀ ṣé ó dára ṣé ó lòdì sófin tán bá ti ní kó lòdì sófin then àdọ̀gbọ́n ṣùgbọ́n tán bá sọ pé gbogbo yín o àkáǹtì yín as one group ni àá wá sọ pé àwọn èèyàn mẹ́fà ló máa lọ síbẹ̀ but ohun tá a máa wá ṣe ní ọjọ́ yẹn for our information additional to that day a máa ní Zoom rally. Yoruba World Congress October 1st rally. I'm a plan ẹ̀ sórí Zoom. So a fẹ́ kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá kan join wa lórí ẹ̀. Okay. So the information will be, sent out. A máa send ẹ̀ sí kẹ́ bá wa post ẹ̀ sí gbogbo àwọn ọmọ wa tó bá yá. So ẹnìkan wà ní ojú òpó ẹjọ́ hello. Hello sir. Èmi mo tún pè padà. Okay sir. Now, ẹjọ́ mo rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn, you are very good at history. Ṣẹ̀gẹ̀ ìtara ilẹ̀ fi ń sọ̀rọ̀. Àmì pé ìfẹ́ tọ̀dọ̀ létí ìbànú. Gbogbo àwọn àtàwọn sọ̀rọ̀ ta sọ pé ní ìgbọ̀n ìfẹ́ tàbí sí ìbànú. Ṣẹ́rí kínní is very easy. We just need referendum and need. Ṣé understand? And for us to get it is not the state in Nigeria we are seeing. Nothing is working at the moment in Nigeria. Remember, Russia, everything was working. Everything was open. And everybody went peacefully. Teba went Sudan. Since you are not okay, but I want Southern Sudan. Don't believe on Northern Sudan. The problem àwọn Southern Sudanese yẹn gbogbo ló wá rí pé àwọn fún ara wọn ni problem ara wọn. And that is what is happening ní ìpínlẹ̀ Yorùbá. Àwa Yorùbá yìí ní problem ara wa sẹ́ẹ̀. Ṣẹ́gbẹ́ fi sìn àwa Yorùbá yìí ní problem ara wa. So excuse me, go and rectify those problems. Ẹ jẹ́ àṣọ problem yẹn. Even tó wá jẹ́ next year láfẹ́fẹ́ àbí 3 years ago, 3 years or 4 years later, everything is sorted out. Everybody ti ṣe kínní. Kíkọ́ pa Yorùbá burú àwọn alájà àwọn aláwùjẹ́ jù. Ẹ jọ up till now kọ́mọ́ mẹ́rin tó pa Bọ́lá Ìgè. Up till now kọ́mọ́ mẹ́rin tó pa Dípọ̀jù náà. Up till now kọ́mọ́ mẹ́rin tó pa fún ìtọ́jú. Nítorí pa wà London Nàìjíríà. The same thing náà ló máa happen London àtàbájá Yorùbá ló ṣẹlẹ̀.
ọlọ́run á fún yín ṣe ẹ ṣe sà. this is not the right time ẹ lọ ṣe ẹjọ́ ẹ ṣe ń wọ̀ fún dáadáa. thank you Please. gẹ́gẹ́ bí ẹ ṣe Can I mọ̀. just, can I just Hello. answer about the yeah referendum? okay. Sir, ẹ ṣe gan tẹ sọ àwọn concerns yìí ṣùgbọ́n lábẹ́ Nàìjíríà tá a wà nísìnyí we all know pé referendum yẹn ò ní wà possible but nǹkan tá a lè ṣe tó jẹ́ pé gbogbo ìgbáyé mo máa mọ̀ pé a ti ṣetán láti máa lọ a ní petition tó jẹ́ pé gbogbo àwa là ń sign ní lọ́wọ́lọ́wọ́ ń sìn the change petition a tún ní polling tó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ ń sìn petition yẹn ń sìn ó ti fẹ́ dé 10,000 tó bá tẹ̀ ti kọ 10,000 tó bá ti 10,000 yẹn ó máa wọnú parliament ni ó máa wọnú British Parliament tó bá ti dé 100,000 gbogbo ìgbáyé ló máa mọ̀ pé a ti ṣetán láti máa lọ so I need láti dúró de Nigerian government because a ti mọ̀ pé Nigerian government wọ́n fẹ́ ká lọ Fúlàní ló wà lábẹ́ Nigerian ni wọ́n wà in control of Nigerian government wọ́n dẹ̀ ṣetán pé ká lọ àwa ti ṣetán pé a ti fẹ́ máa lọ. so ibi tó ti wà difficult ni àwọn madam sọ yìí sí because kò sí bí Yorùbá ṣe lè dá lọ tí bá fẹ́ take up question tí wọ́n sọ yìí tá à ní ṣe referendum because even though tó bá lọ sí parliament ṣì máa go back to United Nations. bẹ́ẹ̀ni. and United Nations máa sọ fún ìlú yẹn pé now Yorùbá is ready to go you grant them but you have to go for because ohun tó máa fi ṣe bẹ́ẹ̀ ni wípé tẹ́ bá wo yìí sìn wọ́n ṣe gbogbo ọmọ Yorùbá ló fẹ́ lọ so definitely nǹkan táwọn fight fún pé democracy freedom of everything a ṣì máa fòtì lórí ẹ̀. ẹ ṣe olóòtú ẹ ṣe olóòtú ṣe rí ọ̀rọ̀ very vital point there is but wọ́n fẹ́ draw line kan fún wa o referendum nìkan kọ́ ni the only alternative way fún wa láti lọ o. exactly. ẹ sọ ọ́dà way. a lè lo declaration náà o ṣùgbọ́n a gbọ́dọ̀ ready ṣọ́rọ̀ mi yé yín because ẹ bá lọ wo àwọn orílẹ̀-èdè tí ó jáde from Second World War títí dì sí àwọn kan wà tó jẹ́ pé wọ́n raise flag wọn wọ́n dẹ̀ ṣe declaration. ogun nìyẹn irú ẹ̀ ní Biafra ṣe ẹ dúró sà ẹ jọ sà ẹ jẹ́ kí n ṣe é délẹ̀. okay. declaration ó nílò a lot of planning tó o bá ní nǹkan tó yẹ kó wà in place tó bá declare tó bá bógun dé o ò ní lè defend rẹ̀ ṣùgbọ́n tó bá ní accurate proper planning and things in place to secure the life and property of your people tẹ́ bá ṣe declaration táwọn tó mú yín sì bá ní àwọn fẹ́ jagun wọ́n á jà ṣùgbọ́n ohun tẹ́ ní sílẹ̀ á protect yín ojúkú ṣe a lot of mistakes ìyẹn ìkíní èkejì mo fẹ́ ká kókó yé wa wípé Nàìjíríà kọ́ ló win ní Biafra war Yorùbá ló win ní Biafra war torí gbogbo owó tí wọ́n fi ra tí Nàìjíríà fi jà owó kòkó ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń gbé epo nílẹ̀ ní Nàìjíríà owó kòkó ní Èkìtì àti ní Oǹdó òun ni wọ́n fi jà Biafra war ta ni gbogbo àwọn sójà ta ló lead gbogbo àwọn battalion Yorùbá ni wọ́n látòrí Scorpion títí dé orí Ọbásanjọ́ gbogbo àwọn tó lead wọn they are all Yorùbá colonels and major and generals àwọn iná dẹ̀ ló ń di Nàìjíríà ló ń dìbò so ìyẹn lápá kan ṣùgbọ́n àfẹ́ lọ bẹ̀ yẹn ṣẹ́rí referendum yẹn ẹjọ ẹni tó ń kọ́ nìyẹn àti Amẹ́ríkà ni ó ti ń kọ́ so ẹ kọ́ bá ẹ ṣe parí ṣẹ́rí referendum yẹn ṣẹ́gbọ́n mi tí ọ̀rọ̀ bá débi tí ọ̀rọ̀ ń yẹ kó lọ tó bá ní a ṣe referendum èkíní fraudulent 1999 constitution tá a gbé dání wọ́n mọ̀ọ́mọ̀ máa fi àyè ẹ̀ sílẹ̀ nígbà tó ń gba independence ní London bí wọ́n ní kàn fi referendum sí àwọn Igbo àtàwọn Hausa wọn ní rárá àwọn náà ló kọ́kọ́ bẹ̀rẹ̀ jà ṣùgbọ́n ká fi history sílẹ̀ tí ó bá di ọ̀rọ̀ referendum ilẹ̀ Yorùbá náà ti máa ṣe referendum Nigerian government fọwọ́ sí wọn fọwọ́ sí kò matter is the wish of the people of the land. Can I add? Is the people of the land that have the say, not the Nigerian government, not the Senate. Hold on. Now, ẹ jẹ́ kó yeye wa. Bẹ́ẹ̀ni. We, the people of Nigeria, of Yoruba land, we have the say. Àti pé àwọn brother wa nǹkan tó ń béèrè yẹn mo rí pé ìbéèrè ẹni tó ní ìbẹ̀rù ni
kò ń ṣe pé wọn ò fẹ́ kúrò ní nàìjíríà kò ń ṣe pé wọ́n nífẹ̀ẹ́ nàìjíríà but ìbẹ̀rù pé báwo la ṣe máa kúrò òye pé bá ṣe máa kúrò òun ni òye wọn òun la fi ń yé wọn sìn ṣe rí number one tẹ́ ẹ bá lọ sí nàìjíríà tẹ́ sọ pé ẹ fẹ́ ṣe referendum yeah? How many rep seats ní yorùbá ní and how many rep seats làwọn northerners ní ìyẹn náà number one zero ni ẹ tẹ ìgbàgbé ibẹ̀ yẹn 2/3. then number two a nídìí wọn ohun tá a fi sọ wípé tá a bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn láti bí yeah? We have the right by the United Nations to say now you have the right to actually go for referendum. Referendum here is not about Nigeria to agree that we want the referendum. It is about we Yoruba now. Entitlement. Right. Ṣé tí ń gẹ̀ẹ́tì ọ̀rọ̀ yẹn àwa Yorùbá sì la máa jókòó. Under human rights. So kò ní jẹ́ pé Not Nigerian constitution. tá a bá ń ṣe kò ní jẹ́ wípé àwọn málà kan wọ́n tún wá gbé army wọn wá àbí expert ni wọ́n tọ́kọ̀ wọn máa yìnbọn ní àwọn. So àwọn protection yẹn òun la ní láti ọ̀dọ̀ àwọn United Nations. ẹ jẹ́ kí n sọ kékeré kan lérí ìbéèrè kan tẹ́ béèrè pé báwo la wá nínú pé àríyànjiyàn wà láàrin àwa Yorùbá àti báwo la ṣe máa ṣe ẹ wò ó káàríyànjiyàn kó wà ká nílùú tiwa ó tẹ́ wa lọ́rùn di ká wà gẹ́gẹ́ bí ẹrú láàrin ẹlòmíì lábẹ́ ẹlòmíì bí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń lọ́lẹ̀ àwọn èèyàn mọ̀ pé ògo Yorùbá ní before 1960 àti sin tẹ́ bá gbé sórí graph abẹ́ẹ̀kọ́ ìkan ga jù kan lọ lọ́wọ́lọ́wọ́ tá a wà báyìí ó ti wà ní negative bẹ́ẹ̀ ni. mo tẹ fẹ́ sọ nípa petition yẹn kí a tó kúrò máa fún yín ní àwọn link petition yẹn ó ṣe pàtàkì pé kí gbogbo àwọn ọmọ Yorùbá kí wọ́n tọwọ́ bọ̀ petition yẹn bá ṣe ń tọwọ́ bọ̀ ni wọ́n máa tètè dá wa lóhùn. ẹ ṣe nítorí àsìkò ètò mi kò tẹ̀ kí ṣe 20 million tábà ti tọ́ tẹ 100 tábà ti tẹ 10,000 ká tún tẹ 100,000 àti ṣetán láti máa lọ. ogún ṣẹ́ nìyẹn. lágbára Ọlọ́run ètò yẹn ò ní parí síbẹ̀ a máa tún gbé wọn wá sí iléeṣẹ́ wa bọ̀ tí nítorí ètò mi ó gbọ́dọ̀ gorí afẹ́fẹ́ ní aago 6 gẹ́gẹ́ mo fẹ́ kẹ́ fún àwọn èèyàn wa ní ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ yín àwọn èèyàn tí àwọn náà ṣetán láti kọ́ọ̀lù kan ti wọlé ok ẹ jẹ́ tí àwọn Amẹ́ríkà ti ń pè látẹ̀kọ̀ bọ́tà àti ìgbà kọ́ọ̀lù kọ̀ọ̀kan láti Amẹ́ríkà jẹ́ kí n gba ilé mo lè gbá lórí kíní mi rà. hello Naija hello. Alhaji Jones, báwo ni? ẹ rà sà. Yeah, I just have a question for you. mo fẹ́ kẹ́ ẹ sọ orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. Okay, Almaroof Adedamola Alaga láti Las Vegas. Okay, láti Las Vegas. Kí ni ìbéèrè yín fún àwọn àlejò wa ní ṣókí? Ya ìbéèrè mi ni wípé ta ló máa lead wa and ibo ni ó máa jẹ́ capital wa tàbá tẹ̀ fọ́ọ̀mù Odùduwà state. Okay. So ìbéèrè méjì ni wọ́n béèrè láti Amẹ́ríkà yẹn wọ́n ní ta ló máa lead wa wọ́n ní bo ló dẹ̀ máa jẹ́ capital. Yes. Tí a bá ti fọ́ọ̀mù Odùduwà ṣé ìbéèrè yẹn Abẹ́òkúta ló fẹ́ lead wa ni o. wọ́n ní ta ló fẹ́ lead wa wọ́n ní ṣé Ìjẹ̀bú ni Haúsá ni. ẹ̀dùn náà ṣẹ́rí ìbéèrè yẹn ó simple number one. That is my question. Thank you sir ẹ ṣé sir. Number one. ẹ bá wa share l'Amẹ́ríkà káwọn ta Amẹ́ríkà náà máa gbọ́. ibi tá a ti wá gbogbo èèyàn mọ̀ pé ìṣẹ̀dálẹ̀ wa ibi tí gbogbo wa ti jẹ jáde Ilé Ifẹ̀ ni. We can now decide gbogbo èèyàn mọ̀ pé Ilé Ifẹ̀ it is our ancestral spiritual home. But Ibadan, it is the political administrative. Láti ilẹ̀ lọ, then Lagos is the commercial hub. Center. It's very simple. So there is no any. Then when it comes to leading, àti mọ̀ pé Professor Banji Akintoye from the Yoruba World Congress. Then, yes, he has been leading. he's the leader. He has been the leader, and he will always remain the leader. So, ẹjọ́. Ìdí èyí a máa fún àwọn èèyàn wa wọ́n fún wa ní òye bọ́n bá ṣe fẹ́ join darapọ̀. Nǹkan tí mo fẹ́ kẹ́ sọ nísìn náà ni pé ẹ má bínú a lot of àwọn èèyàn wa láti Amẹ́ríkà wọ́n ní question ẹ má bínú mi nílé dáhùn ìbéèrè yẹn mọ́ but mo promise wípé lágbára Ọlọ́run Yorùbá Congress àjọwà náà ni so àwa náà look into the project because you know all over the world we are for Nigerians so Igbo náà máa wá Hausa náà máa wá everybody náà máa wá
but tá a bá ti rí àwọn nǹkan tó dáadáa ti access ẹ̀ we let you people know so ẹ̀yin tẹ́ wà lamẹ́ríkà gbogbo yín pátá ni mo kí ẹni tó wà ní ìbàdàn náà tó náà ń wù wá láti ìbàdàn mo ò lè béèrè ìbéèrè yìí mọ́ ẹ bá mi sọ báwọn ìwà ṣe lè get in touch pẹ̀lú yín torí a máa ní láti end program yìí. Nọ́mbà wa ni 0204 okay 515 9449. so ẹ tún pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí. 0204 515 9449. tí a bá dẹ̀ fẹ́ send the text message email info@yorubaworldcongress.com info@yorubaworldcongress.com. So those are the numbers. ẹ ṣe adúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn bàbá wa àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n wà ń bíbá yìí tí wọ́n jẹ́ ká mọ̀ yìí pé Yorùbá this is now we need to proud of ourselves as a Yorùbá tá a gbọ́dọ̀ sọ pé ọmọ Yorùbá ni wá with self determination bẹ́ẹ̀ nítorí gẹ́ nílẹ̀ Yorùbá wọ́n máa ní ojúbọ̀rọ̀ kì í gbọmọ lọ́wọ́ èkùrọ́ tó wọ́n jẹ́ ká mọ̀ wípé àsìkò ti tó kò ń ṣe ìgbà téèyàn bá bẹ̀rẹ̀ náà ni wọ́n ti jẹ́ ká mọ̀ gbogbo àwa tí à ń pè yìí mo ti sọ fún wa wípé wọ́n máa tún padà wá nítorí kò ń ṣe ètò yìí la máa ṣe try láti gbìyànjú láti wá some hours fún wọn fún updating because a lot of àwọn èèyàn fẹ́ contribute sí as you can see everywhere so we discuss about that later so gbogbo àwọn tá à ń pè yẹn má bínú lágbára Ọlọ́run tún gbìyànjú gbé wọn wá so adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín Ọlọ́run á jẹ́ ká máa rí bá Ọlọ́run á fún wa ṣe tí kí ni tá a bá sọ pé Yorùbá kí ni àwọn ohun tá a máa ń sọ gẹ́gẹ́ bí symbol wa ọ̀nà ti là tí bá ní Yorùbá ọ̀nà ńlá ayẹkẹ ti já wa sí so ẹ̀yin náà wá pé Yorùbá ń sìn Yorùbá ọ̀nà ńlá so ìwọ ọmọ Yorùbá tí bá ti rí ẹ tí bá ti ní Yorùbá kò dá mi lóhùn pé Anobi Jones ọ̀nà ńlá so mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tí a jọ ṣe ètò tèmi orúkọ tèmi ni Razak Ayinde Anobi Jones lágbára Ọlọ́run gbogbo ohun tá a ṣe lénìí ó máa lọ sí orí YouTube ẹ̀rí ń bẹ̀ lórí Naija FM YouTube ẹ̀rí lórí Kentiwuse YouTube ẹ̀rí lórí Razak Ayinde YouTube so mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin náà tí ẹ tún ní ohun tí ẹ fẹ́ sọ tó jẹ mọ́ ọ̀rọ̀ Nàìjíríà à ń retí ní ilé iṣẹ́ wa ibi tá a máa fi ètò tèmi ìsírè nítorí ètò wa tí ó máa gun orí afẹ́fẹ́ báyìí ni à ń pè ní Suna and Esteem tó ṣe pé ètò ìrora ẹni agbára gbogbo àwa obìnrin torí ìdí èyí ibi tá a máa fi ètò tèmi ìsírè o èmi tí ń tòótọ́ Razak Ayinde Anobi Jones mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o mo kí aláṣẹ iléeṣẹ́ Naija FM Kentiwuse God bless you tá a bá ti gba òmìnira Yorùbá báyìí kẹ́yà kó ẹrù yín ni o God bless you. wọ́n ti ní ọmọ fún Kentiwuse ní resident permit God bless you thank you very much thank you all over the world thank you.